mọ̀ nípa ìrìn àjò mímọ́ sí Saudi Arabia lọ́dún yìí. Ọjọ́ Ẹtì Friday tí ń ṣe ọjọ́ kẹsàn-án oṣù karùn-ún ọdún 2025 yìí ó ní àwọn mùsùlùmí ní Nàìjíríà ó ní wọ́n bẹ̀rẹ̀ ìrìn àjò sílẹ̀ mímọ́ Saudi Arabia. Ìrìn àjò hajj mà jẹ́ ọ̀kan pàtàkì lára àwọn òpó ẹ̀sìn Ìsìláàmù pàápàá fún ẹni tó bá lágbára láti rìnrìn àjò náà. Àwọn ohun márùn-ún tó yẹ kí o mọ̀ nípa ìrìn àjò ti ọdún yìí rèé. Àkọ́kọ́ ni pé ìlú Òwèrì ní bàálù àkọ́kọ́ yóò ti gbéra o. Àjọ tó rí sí ìrìn àjò àwọn mùsùlùmí ní Nàìjíríà ìyẹn sílẹ̀ mímọ́ o Nigeria Hajj Commission ó ti kéde pé pápákọ̀ òfurufú tó wà ní Òwèrì ní abala àkọ́kọ́ àwọn arìnrìn-àjò náà yóò ti gbéra o. Igbákejì ààrẹ Kashim Shettima àti gómìnà ìpínlẹ̀ Imo Hope Uzodinma òun ni yóò léwájú àwọn arìnrìn-àjò 315 náà lọ sí Saudi Arabia. Bàálù iléeṣẹ́ Air Peace òun ni yóò kó abala àkọ́kọ́ àwọn arìnrìn-àjò náà. Ẹlẹ́kejì ń bẹ̀ bàálù mẹ́ta míì yóò mà tún gbéra ní ọjọ́ náà. Wọ́n tẹ̀síwájú o lára àwọn bàálù míì tí yóò tún gbéra ní ọjọ́ náà ni ọkọ̀ òfurufú Max Air tí yóò gbéra ní Bauchi. Yàtọ̀ sí èyí bàálù Flynas yóò mà tún kó àwọn èèyàn ní Kebbi, Ọ̀ṣun àti ìlú Èkó ní ọjọ́ àkọ́kọ́ ọ̀hún. Arìnrìn-àjò 2528 ó ní gbàgbọ́ wà pé yóò mà gbéra ní ọjọ́ àkọ́kọ́ náà. Ẹlẹ́kẹta ẹ̀wẹ̀ àjọ tó rí sí ìrìn àjò náà kò ní gba owó lọ́wọ́ àwọn tó bá pẹ́ lẹ́yìn. Àjọ tó rí sí ìrìn àjò ilẹ̀ mímọ́ NACOM ó mà sọ pé ọjọ́ kejì oṣù karùn-ún ìlòun yóò tilẹ̀kùn gbígba owó ìforúkọsílẹ̀ ìrìn àjò náà ní ọdún yìí. Àjọ ọ̀hún ní èyíkéyìí arìnrìn àjò náà tó bá san owó lẹ́yìn ọjọ́ náà ó ní àwọn yóò dá owó rẹ̀ padà fún un. Ṣáájú ni wọ́n ti kọ́kọ́ kéde oṣù kẹta ọdún yìí gẹ́gẹ́ bí gbèdéke kí adarí àjọ náà ọ̀jọ̀gbọ́n Abdullahi Zale kó tó sún síwájú o. Ẹlẹ́kẹ̀rin bẹ̀ wọ́n ló lé ní 40,000 mùsùlùmí tó rìnrìn àjò náà láti Nàìjíríà. Àtẹ̀jáde kan láti ọ̀dọ̀ àjọ NACOM ó mà sọ pé lọ́jọ́ tí ìforúkọsílẹ̀ parí èèyàn 40,671 ó mà ló mà forúkọsílẹ̀ láti rìnrìn àjò mímọ́ ọ̀hún. Ẹlẹ́karùn rẹ̀ wọ́n ní ọjọ́ tí ìrìn àjò náà yóò parí o. Nínú àtẹ̀jáde NACOM ọjọ́ 24 oṣù karùn-ún tí a mọ̀ wà nínú rẹ̀ yìí ní abala tó kẹ́yìn nínú àwọn arìnrìn-àjò náà yóò máa gbéra lọ sí Saudi Arabia. Ó wá fi kọ́rọ̀ rẹ̀ pé láti ọjọ́ kẹta oṣù kẹfà sí ọjọ́ kejì oṣù keje ó ní wọn yóò kó àwọn arìnrìn-àjò náà padà wá sí orílẹ̀-èdè wa Nàìjíríà. Kí Ọlọ́run ọba Elédùmarè kó bá wà pẹ̀lú yín kó jẹ́ ṣiṣẹ́ àṣepé o kó má ṣe léwu èmi àti yín náà. Àdúrà gba Olúwatóyìn ló ń kàròyìn sí létí o láti kẹ́ni ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like ẹ máa share ẹ máa comment ẹ má tún gbàgbé o láti bá wa subscribe sórí YouTube channel wa o kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa mọ àwọn ètò alákòójọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. A kú ìsinmi òní lọ́jọ́ Àìkú èmi àti yín rèé àní bá wọn kúkú ọ̀wọ̀ lágbára Elédùmarè.